والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn àti àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó bá pé ìmọ̀ táwọn wá ló mú ọkọ̀ ìrojú níbi àti máa ṣe náfìlà kò sí tàbí ṣùgbọ́n ládá tí wọ́n máa gbà lórí ìmọ̀ tí wọ́n wá yẹn ọ̀gá púpọ̀ ọ̀gá tayọ ládá tí wọ́n bá gbà lórí tí wọ́n bá rí náfìlà sí, nítorí pé ìmọ̀ àwọn fẹ́ mọ̀ kí wọ́n fi tún tara wọn sí kí wọ́n sì fi tún tara yìí sí òun gangan fúnra ara rẹ̀ ìjọsìn lópin ìgbà tẹ́ni tí ń wá láníyàn rẹ̀ bá ti dá lórí ẹ̀ tí ó bá ti jẹ́ pé àfojúsùn rẹ̀ náà láyé àti nǹkan tí ń bẹ nínú rẹ̀, ṣùgbọ́n tó bá rí pé ìyọ́nú Allah àti dáadáa tí wọ́n máa tara àmọ́ rí láyé àti lọ́kìyàmá tó bá jẹ́ àfojúsùn yẹn ló wá mú yàn ká ìrojú níbi àti máa ṣe nàwáfíl insha Allah orí náà lọ́wọ́ eléyìí ìjọba náà ní tọkùnrin bá ń wẹ̀ àbí tóbìnrin bá ń wẹ̀ wọ́n ti wá síwájú sàlùwàlá nínú rẹ̀ jánábà hayd nifas tàbí ti jumu'ah tàbí ti eid, ǹjẹ́ tó máa ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọn lẹ́yìn ìgbà tó ti sàlùwàlá ṣé ibi kan bẹ pàtó lára wọn tó ṣe pé tọwọ́ bá ti kan bẹ àlùwàlá ń bàjẹ́ ó túká bẹ́ẹ̀ ni tọkùnrin bá ti lè fọwọ́ kan abẹ́ tiẹ̀ àlùwàlá yìí ti bàjẹ́ ó ti dín tí ó bùkátà kó tún ṣe lókun ìgbà tó bá fẹ́ lo àlùwàlá yìí láti fi ṣẹ̀sìn lẹ́yìn ìwẹ̀ yìí, àmọ́ tí ó bá láníyàn kó ń fẹ́ fi ṣe sọ̀láàtì kankan lẹ́yìn ìwẹ̀ àbọ̀ ń fẹ́ fi gbé Al-Qur'ani lọ́wọ́ lẹ́yìn ìwẹ̀ yìí kò sí nǹkan tó burú torí jíjá tàlùwàlá já nígbà táwọn wẹ̀ lọ kò bá ìwẹ̀ táwọn wẹ̀ lọ jẹ́, àmọ́ tó bá yẹ kó gbèrò láti lo àlùwàlá yẹn fún ọ̀kan nínú àwọn ìjọsìn tó ṣe pa bùkátà kásálùwàlá fún ó gbọ́dọ̀ tuntun àlùwàlá ń ṣe. bẹ́ẹ̀ náà ni tóbìnrin tó bá fi ọwọ́ rẹ̀ tó bá fi kan abẹ́ rẹ̀ tó kì bọ àárín etí méjèèjì abẹ́ rẹ̀ àlùwàlá rẹ̀ bàjẹ́, eléyìí tó túmọ̀ sí pé tó náà bá ti ṣe bẹ́ẹ̀ tó bá bùkátà láti lo àlùwàlá fún nǹkan tí àbùkátà àlùwàlá fún nínú ìjọsìn lẹ́yìn ìwẹ̀ ó bùkátà kó tún àlùwàlá rẹ̀ ṣe. ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni tó bá tí ọkùnrin àbúbìnrin tí wọ́n bá fi ọwọ́ kan ihò ibi tí gbẹ̀ngbà jáde lára wọn, bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ sọ pé téèyàn bá ti fọwọ́ kan ihò ibi tí gbẹ̀ngbà jáde lára kò yàtọ̀ sí kéèyàn fọkàn bẹ́ẹ̀, eléyìí tó jẹ́ agbọn ibi tá a ti máa tọ̀ àlùwàlá bàjẹ́ torí hadith kan tí imaamu ahmed tó gbé jáde nínú musnad rẹ̀ panabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé man massa farjahu falyatawadda, ẹnikẹ́ni tó bá ti fọkàn abẹ́ rẹ̀ wọ́n sì ní ihò ibi tí gbẹ̀ngbà jáde náà abẹ́ ni wọ́n ń pò náà. kì í ṣe al-Madina bí Mẹ́kà náà ní gbogbo gbàtà máa ti ṣe sọláàtì táwọn ń ṣe sọláàtì sókùlà gbogbo olúlé ayé náà làwọn èèyàn ti ń kú bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹni tó bá kàn lọ́mọ, ṣùgbọ́n ṣe ni ti Mẹ́kà Mẹ́dínà lọ́jọ́ pópé àkíyèsí yín látàrí pé gbogbo ẹni tó bá kú ní al-Madina mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n gbé wá fún àti ṣe sọláàtì sí lára, bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá kú ní Mẹ́kà mọ́ṣáláṣí al-Haram náà ni wọ́n gbé wá láti ṣe sọláàtì janaza sí lára. ìtọ́kasẹ̀lẹ̀ láwọn ìlú tiwa gbogbo náà ni pé kò sí àyè kan pàtó bẹ́ẹ̀ tá a sọ pé tó kù bá ti kú ibẹ̀ la fẹ́ gbé lọ, lórí kò sí mọ́ṣáláṣí kan tó ló wá gbé kalẹ̀ lọ́dọ̀ tiwa tá a sọ pé ọlá ńlá kan bẹ́ẹ̀ fẹ́ tó bá ṣe sọláàtì nínú ẹ̀ yàtọ̀ sí mọ́ṣáláṣí Mẹ́kà mọ́ṣáláṣí al-Madina mọ́ṣáláṣí Baitul Maqdis eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. àwọn pólítẹ́ kan náà ni wọ́n ń sin òkú sí látijọ́ ìṣekòkun ni kò sí orí tẹ́ tó ń sin òkú sí tó ṣe wípé tó bá yá kò ní padà kún yóò kún so ṣùgbọ́n ẹ̀kọ́ nípa báwo ni ara ti ṣe lè pẹ́ lábẹ́ ìpẹ́ tí ó fi jẹrà tí àyè yẹn ó tún fi wúlò fẹ́ lómi ẹ̀kọ́ nípa rẹ̀ làwọn mà ẹ̀kọ́ nípa eléyìí làwọn pàdánù ó fi jẹ́ pé àwọn orí tẹ́ tiwa kì í gbé kún á tún pa kó ń bẹ́ á tún máa lọ síbòmí so ètò túmọ̀ sí wípé àwọn alámòjútó àwọn orí tẹ́ tiwa náà ẹ̀yẹ ká wá àwọn ẹni tó bá nímọ̀ nípa ìgbà mélòó lára èèyàn máa ń ṣe nínú ìpẹ́ tí ó fi di pọ̀ jẹrà. wọ́n bẹ nínú ara ní ìdúsí pé tó bá fi sọdún mẹ́wàá lábẹ́ ìpẹ́ ó ti pòórá pátápátá, wọ́n bẹ nínú rẹ̀ tó jẹ́ pé ó lè sọdún mẹ́ẹ̀ẹ́dógún àti bá àti bí gbogbo ara tó bá sin sínú ìpẹ́ tó bá fi sógun ọdún tí ó bá jẹ́ ara tí Olúwa ṣe léèwọ̀ fúnlẹ̀ láti jẹ ẹ rí i pé gbogbo ẹ̀ náà ti jẹrà kó ń bẹ. tó ń táwọn ń ṣe níbẹ̀ yẹn kì í ṣe pé bóyá lẹ̀ tí wọ́n yàtọ̀ tó ń ṣe ni wọ́n mọ̀ pé ìgbà mélòó lára lè ṣe tí ó fi di pọ̀ jẹrà so tí ó fi pòórá kúrò nínú lẹ̀. wọ́n sì máa ń to àwọn òkú sí orí tẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n bá ti ṣe ń kú sí àkọọ́lẹ̀ wà wọ́n fi mọ̀ pé àwọn ẹni tó wà lágbọ̀n bíi báyìí sí bíi báyìí o wọ́n ti tọ́dún báyìí lábẹ́lẹ̀ lọ́nà tó fi jẹ́ pé nígbà tó bá di pé àsìkò tá a wò para wọn ti yẹ kó jẹrà tán bá tó á tún padà síbẹ̀ tún àwọn sàárè ń gbẹ́ láti wọ́wọ́ ẹni tí ó bá sínbẹ̀ mọ̀ àyè tún ti sílẹ̀ fókù mìíràn láti sínbẹ̀. wọ́n wá ní sọ pé báyà wọ́n sin òkú kan lórí òkú tiẹ̀ òkú wọn sin lórí òkú tiẹ̀ téèyàn bá jẹrà tó jẹrà tán títí nǹkan kan bẹ lára tánàbí sallallahu alaihi wasallam wọ́n sọ pé tílẹ̀ bá jẹ gbogbo ara kò ní jẹ wọ́n ń pè ní ajibu dhanab òun náà níbi tí egun ẹyin tó ti pàdé pẹ̀lú tìdí egun kékeré kan wà láàrin méjèèjì yẹn kò sí bí gbogbo aró ti ṣe jẹrà tó Olúwa ṣe léèwọ̀ fara lẹ̀ láti jẹ eléyìí tó àtàrà rẹ̀ lọ́wọ́ ti gbé kálukú dìde tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù. ara àǹfààní tí ṣẹ̀rí àmúwá nípa pé ẹ ò gbọ́dọ̀ rẹ́ sàárì ẹ ò gbọ́dọ̀ mọ lélẹ̀ lórí ẹ ò sì gbọ́dọ̀ gbé nǹkan kan tó jẹ́ kíkọ́lé lórí nù torí tó bá ti jẹ́ pé ilẹ̀ lásán náà ni nígbà tí àsìkò tí àwòkọ́ yẹ kí ara yẹn ó ti jẹrà bá tó kò sí tàbí ṣùgbọ́n àti wú sàárì yẹn yẹ̀wò kí ló ṣẹ́kù ńbẹ̀ yóò rọrùn fún wa lọ́sí tẹ́ ẹ máa ní búlọ́ọ̀kù èyí tó ṣe pé gbélélé lórí èyí tó ṣe pé kó gbogbo táìsì ẹlẹ́mọ̀ tàlàzó gbogbo eléyìí wàhálà lásán tí ò nítumọ̀
ẹni tí ń gbélé ayé tó ṣe pé ẹni lásán kò rí sùn àwọn akúta ńlẹ̀ táìsì mọ́sáárì rẹ̀ lẹ́yìn onú rẹ̀ ẹ̀yìn sẹ́ẹ̀rì ṣé dáadáa lẹ́ ń ṣe wọn abẹ́ ń fowó jóná nǹkan tí wọ́n bẹ̀ wá ó ṣe jẹ́ pé ńlá máa ń ragún sí ìtàn bá ní ká ṣe àní bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀. tawhid náà nìkan sí Allahu azza wa jalla lọ́kan ṣoṣo nínú ìjọsìn ọ̀kan ṣoṣo náà ni nínú pápá rẹ̀ ọ̀kan ṣoṣo ni nínú iṣẹ́ rẹ̀ ọ̀kan ṣoṣo ni nínú ìròyìn rẹ̀ laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí rẹ̀ òun ni olùgbọ́ òun ni olùrí. Olúwa tún sọ fún wa ní al-Qur'an ó ní qul huwa Allahu ahad sọ fún wa pé Allah ẹyọ̀kan ṣoṣo ni. Olúwa ní law kana fihima alihatun illa Allah la fasadata tó bá jẹ́ pé àwọn ọba míì tún wà ní láwọn náà lákòóso nínú sánmà méjèèje àtìlẹ̀ méjèèje gbogbo sánmà àtìlẹ̀ ọba bàjẹ́. Olúwa wa ọ̀kan ṣoṣo ni ọ̀ranyàn ló wá jẹ́ lórí àwa tó dá fún pé ká lè wá jọ́sìn fún ká sí lọ́kan ṣoṣo nínú ìjọsìn. O gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ẹ̀ nígbà tí wàá mọ̀ pé kò lórogún ìbọn náà mọ̀ pé kò lórogún nínú ṣíṣẹ̀dá rẹ̀ ẹnìkan ò sí tó ṣe pé ó kún lọ́wọ́ níbi ṣíṣẹ̀dá rẹ̀ ó ti ṣe wá lè jẹ́ pé wọ́n máa fẹ́ lómi ìṣẹ́gbẹ̀rá fún nígbà tó bá débi pé kó o pé ojúṣe rẹ fún ojúṣe rẹ tó sì pé fún Olúwa Ẹlẹ́dàá náà nìkan máa jọ́sìn fún lónìí kan ṣoṣo torí ẹ̀ at-tawhid ó ní í ṣe pẹ̀lú ká ṣe Olúwa lọ́kan ṣoṣo nínú ìjọsìn. A lè máa jánu fọ́nù sọ pé àwa náà ń bẹnu ẹni tí ń ṣe lọ́kan ṣoṣo nínú ìjọsìn ṣùgbọ́n tó ṣe pé ìwà ìṣe àtẹ̀sìn wa kò wí bẹ́ẹ̀ a jẹ́ pé tọ́ọ̀ bá ti jẹ́ ẹni tó ṣe pé ń ṣe lọ́kan ṣoṣo nínú ìjọsìn tó ń da lóru papọ̀ mọ́ sápà tó ṣe pọ̀ lẹ́bọ lẹ́sìn ọ̀sẹ̀bọ ni wọ́n máa pè ọ́ kò ní jẹ́ mùsùlùmí. Torí ẹ̀ eléyìí pàtàkì púpọ̀ torí pé ẹni tí ò bá ní tawhid kò lè jẹ́ mùsùlùmí ẹni ò sì jẹ́ mùsùlùmí kò sọ́nà fún láti wà lìjánà. Àwọn mùsùlùmí ní gbogbo bíkíbi tí wọ́n bá wà láyé wọ́n máa ń sojú kòkòrò láti kẹ́kọ̀ọ́ nípa tawhid yìí kí wọ́n máa nípa rẹ̀ torí pé ẹni tó lè sọ ni di ẹni tó ń ṣẹbọ ẹni tó wá orogún fún Olúwa Ẹlẹ́dàá nínú ìjọsìn àwọn nǹkan tó wẹ́ ni eléyìí tó ṣe pé èèyàn lè ti ṣubú já sínú ẹ̀ téèyàn ní dàmà tó yẹ pé èèyàn máa rò pé òun bẹ nínú ẹni tí ń ṣe lọ́kan ṣoṣo nínú ìjọsìn ṣùgbọ́n tí ó jà sí wípé ẹlẹ́bọ lèèyàn. Torí ẹ̀ l'Ànábì sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé ká mójútó tawhid ká má fi sàwẹ́wà ká sì má fi falẹ̀ Ànábì tó máa ń ṣàdúrà pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam. Ìwọ Olúwa mo sáàdì rẹ o níbi kí n fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ nínú ìjọsìn lẹ́ni tó máa mà mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣe é ṣe ká pé mo ti ṣubú sínú ẹ̀ eléyìí tó ṣe pé èmi ọ̀ma eléyìí tó máa ṣe pé ìbálẹ̀ ọkàn sí fẹ́ni kankan níbi pé kò lè ṣe é ṣe ká pé rú tèmi mo lọ ṣe nǹkan tó takò tawhid kò sí balẹ̀ ọkàn. Ànábì Ibrahim alayhi salam a máa ń pè ní bàbá àwọn ànábì wọ́n sì tún máa ń pè ní bàbá àwọn olùsí Olúwa Ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo nínú ìjọsìn. Àdúrà tí Ànábì Ibrahim náà ṣe ó bani lẹ́rù Ànábì Ibrahim ni wajnubni wa baniya an na'buda al-asnam Olúwa gbé èmi àtàwọn máa mi jìnnà sí ká máa jọ́sìn fáwọn òòṣà subhanallah ó ní rabbi innahunna adlalna kathiran minan nas ó ní ìrẹ Olúwa mi àwọn òòṣà àwọn ère wọ́n ti ṣì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́nà má jẹ́ kí tiwọ́ jẹ́ ìsìnà. Àwọn olùmọ̀ sọ pé ta lọ́kàn rẹ tún fẹ́ balẹ̀ mọ́ lẹ́yìn Ànábì Ibrahim alayhi salam nígbà Ànábì Ibrahim alayhi salam sọ pé Olúwa gbé èmi àtàwọn máa mi jìnnà sí ká jọ́sìn fáwọn òòṣà. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam náà sì ń ṣàdúrà pé mo sáàdì rẹ ìwọ Olúwa mi níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa ma ṣe bẹ́ẹ̀ mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètò ṣeéṣe ká pé mo ti ṣe láìmọ̀ ẹ dákun ta lọ́kàn rẹ tún fẹ́ balẹ̀ mọ́ torí ẹ̀ àbùkátà láti jẹ́ pé agbárùkù ti tawhid àti nkẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa nípa tó jẹ mọ́ tawhid tó lórí tẹlẹ́mù wa ló yẹ ká wà ń bẹ̀ nítorí pé tó o bá mà ó súnmọ́ kọ́ ọ má lè jìnnà sí tó yẹ kó o jìnnà sí ó sì tún súnmọ́ kọ́ ọ má lè jẹ́ni tó gbárùkù tí tó yẹ kó gbárùkù tí. Ìmọ̀lọ́lá àdé ni ọgbọ́n ògbé ó túmọ̀ sí pé agbárí gbàǹdùkú lásán ká máa jánu kẹ́ni wọ́n máa hóṣẹ́ kò pé ká mọ̀ kankan nípa ẹ̀sìn wa jókòó níbi tí wọ́n bá ti ń sọ́n parẹ́ má fagídí jókòó ńbẹ̀ má sì fìfẹ́ nu jókòó ńbẹ̀ má jẹ́ ká ìmọ̀ kankan hàn lé mà nítorí pé nǹkan tá a mú relé níjọ́ tá à ń bá ń lọ tí ó jẹ́ òpákú tẹ̀lẹ̀ fún wa láti rọ́nà gbà àgbọ̀dọ̀ mójútó kó tó di pa kóńbì tàwa yìí. alhamdulilayi ẹni tí ń ṣe sọlátù dhuhr àbí asr tó wá ka nǹkan kan lé fatiha ní rákà kẹta tàbí lẹ́kẹrin tó bùkátà kó forí kanlẹ̀ tí ò bá forí kanlẹ̀ à ń bẹ Allah kó má burú. ó wá nínú hadith kan tí imam Muslim rahimahullah tí wọ́n gbé jáde tí sàhábì ti sọ báwọn tí sì máa ń pè bùbù àwọn kéwútà nàbì sallallahu alaihi wasallam tí máa ń kà láwọn sọ̀láàtì táwọn ṣe lọ́sàn bíi sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù asr. nígbà tí sàhábì pè bùbù rẹ̀ ó yí àwọn olùmọ̀ látara ìpè bùbù yìí pé ó súnmọ́ kó jẹ́ pé nàbì sallallahu alaihi wasallam ó máa ń ka kankan lé fatiha ní rákà kẹta abẹ́lẹ̀ kẹrin nígbà mi ṣùgbọ́n kò dájú ní tó dájú ni pé fatiha nìkan ni wọ́n ní ká kéńbẹ̀ ṣùgbọ́n ó ṣeéṣe gígùn tó gùn bí sàhábì ti ṣe pè bùbù rẹ̀ ó ṣeéṣe kó wáyé látàrí pé ànábì sallallahu alaihi wasallam kì í ka kí ó ní dànwòrò bí ti ṣe ń ka iná ní ronú sí nǹkan tó wá nínú àyà kọ̀ọ̀kan ìtumọ̀ rẹ̀ àti tọ́tọ́ka sí téèyàn ó fi tàtàrà rẹ̀ jẹ́ni tó lékún níbẹ̀rù Allah tí ó sì jìnnà sáwọn nǹkan tí ọ̀dà ó ṣeé ṣe kọjá bẹ́ẹ̀ qira'atu tadabbur báyìí pé kíkà tẹni tí ń ronú sí nǹkan tí ń kà níkà ìdí nu tó fi gùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọba wá ṣe báyìí tọ́ka nǹkan kan lé Fatiha tí ó forí kan àǹbẹ̀ Allah kó má burú bẹ́ẹ̀ ni al-Imam Ibn al-Qayyim rahimahullah ni wọ́n sọ nínú tírà wọn Zad al-Ma'ad tẹ́lẹ̀ ìbáyé wa wọ́n ní ìjọ tó bá dárúkọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo sọlẹ́ á sì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àní gbọ́n sókè kìí ṣe pé báyà tí a bá wà mọ́ṣáláṣí tí wọ́n ti ìmáàmù ká àyà kan tó yẹ kó ní okò ànábì sallallahu alaihi wasallam ní gbogbo wa àjọ gbọ́n sókè rárá oníkálukú ó ṣe sallallahu alaihi wasallam tẹ̀ lọ́nà tó fi mọ̀ kó ṣe
òbùkátà láti bọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbọ́. nígbà tá a ṣe rí Al-Hasan Al-Basri àtàpá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí Ahmad ibn Hanbal, àwọn ṣe ìyàtọ̀ láàrin sọ̀láàtì tó jẹ́ ọ̀ranyàn àti sọ̀láàtì tó jẹ́ náfìlà. wọ́n ní tí wọ́n bá gbé sọ̀láàtì tó jẹ́ ọ̀ranyàn ní wọ́n bá ti ka ááyà tó lórúkọ Ànábì sallallahu alaihi wasallam nínú àbùkátà láti ṣe sallallahu alaihi wasallam, àmọ́ tó bá jẹ́ náfìlà a lè ṣe bẹ́ẹ̀. ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. ètò àmú ni pé kò bá jẹ́ náfìlà kò bá jẹ́ ọ̀ranyàn wọ́n á sọ pé sallallahu alaihi wasallam ṣùgbọ́n ò ní gbọ́n sókè. wọ́n ní àwọn ajá kan wà ládùúgbò àwọn táwọn máa ń ṣàánú látàrí àwọn ajá ti wá di ajá tó bá sábà kan ajá ó ti máa fi rò wọ́n ti máa dunnú pé bàbá alájá ó ti ń bọ̀. ǹjẹ́ nǹkan táwọn ń ṣe yàn sọ̀dà àkọ́kọ́ kò sí tó burú lábẹ́ òfin ṣẹ̀ríà kéèyàn ṣàánú gbogbo ẹranko tó ní ẹ̀dọ̀ tẹ́dọ̀ rẹ̀ sì mí tẹ́mi ò tí ì bọ́ lára rẹ̀ ọ̀n bẹ nínú nǹkan téèyàn máa tàkàrà rẹ̀ gbàládà. kò bá jẹ́ ẹranko tó lù wá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ nítorí pé tó lù wá bá fẹ́ kí á rí ajá rárá tí ó sì fẹ́ kájọ́ ọbẹ̀ rárá kò kú ní dà. tó tí ajá bá wá jẹ́ pọ̀ wá ń po ó ń bùkátà kéèyàn ṣàánú rẹ̀ pẹ̀lú nǹkan kan téèyàn ní kápá lórí ẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀. so ṣùgbọ́n má ṣàánú ajá débi pọ̀ máa gbájá mara má ṣàánú ajá débi pọ̀ máa fọwọ́ rajá lórí torí pé gbogbo eléyìí náà sọ ma pàjá kò síbẹ̀ sí fẹ́ yajá ya à ń jẹ̀gbẹ́ ajá máa yàgbẹ́ tí ó tún jẹ̀gbẹ́ ara rẹ̀ gbogbo eléyìí kò sí nǹkan ìyàlẹ́nu níbẹ̀ torí ẹ̀ má bàa débi pọ́ máa fọwọ́ ra wọn lórí torí bàbá níta bá ti fọwọ́ ra lórí àti kúnlẹ̀ fàmára kò ní ṣòro torí ìdí eléyìí báyìí kì í ṣe bí olóńgbò ni tó bá gbé mára olóńgbò ni tó jẹ́ pé tó bá fọwọ́ ra lórí tó gbé mára kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ bí ajá kọ́ nítorí pé ajá ó máa ń lò sínú ẹ̀gbin ọ̀gán alára ń gbá mi ó lè jẹ̀gbẹ́ ara rẹ̀ tó bá ti lè jẹ̀gbẹ́ ara rẹ̀ sígbẹ́ lómi náà ni ò ní yá sí lẹ́nu láti jẹ so tí ẹ bá wá fọwọ́ kan ajá kò pé kẹ́ ẹ fọwọ́ yín lẹ́ẹ̀mejì torí pé ọwọ́ yín kì í ṣe gbá. nítorí tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ ni pé tí ajá tó bá kẹnu bọnú gbá tó yọ ahọ́n rẹ̀ jáde ó mú nǹkan kan nínú rẹ̀ kò mú nǹkan kan nínú ẹ̀ ẹ fọ abọ́ lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀ méjèèjì pẹ̀lú ìpẹ́ nígbà tá a ti tẹ̀mí tọ́ka sí pé ẹlẹ́kẹjọ la fi pẹ̀ fọ so ṣùgbọ́n sọ wá kan ajá ọwọ́ wá kan ajá tẹ bá rí dájú sáká pé ẹ̀gbin lọ́wọ́ yín kàn ẹ̀gbin ní bẹ lára ajá nígbà tájá fi ara nù yín ẹ̀gbin lẹ́fọ̀nù kò sí ní yòǹkà àbọ̀ lẹ ṣàlàyé ẹ bá ṣàlàyé àbọ̀ náà ní dáwọn wà èèyàn wà lò fún ibi tó fẹ̀ sí yóò di àbò sí àkọ́kọ́ tó bá rí bẹ́ẹ̀ ti ṣe wí nǹkan tọ́ nítorí pọ́jà tí mo rà tí wọ́n tàtàrà rẹ̀ gbẹ́sẹ̀ lé àkáǹtì tèmi tí ní láǹfààní àti máa náwó mi bí mo ti ṣe fẹ́ nítorí mo bá jẹ wọ́n lówó ìfira ẹni sì wọ̀fà ni ìsìláàmù kò farama kò burú kí n rajà kí n wá fi nǹkan dógò tó bá yẹ pé mi lówù tí mo finú fẹ́ dọ̀ fi àkáǹtì mi dógò sọ́dọ̀ ẹni tí mo rajà lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ òun ló sọ pé lálágbọ́n gandan àfi tí mo bá mú àkáǹtì mi wá yóò sì máa bẹ lọ́wọ́ ta wọn ó dìgbà tí mo bá tó sanwó nǹkan tó rìlíìsì àkáǹtì ẹ̀ fún un sọ eléyìí ọ̀tọ̀ nítorí pé káràkátà wọn mọ́ sórí ìyọnu ni tó tẹ́ mi lọ́rùn sí wọn náà gbà tẹ́mi bá ti kọ́ tẹ́ mi lọ́rùn tí wọn náà gbà káràkátà wọn wáyé àmọ́ ní ìsìn mo rajà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin wá nítorí pé mi ń sanwó ẹ̀ wá dá àǹfààní nǹkan tí mo rà ń dúró kò tún tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà torí níjọ́ tẹ́ bá ti ta nǹkan fún yẹn ó ti di tiẹ̀ owó lọ jẹ yín owó lẹ́wọ̀ọ́ náà láti gbà ọtọ́ sẹ́yìn nígbà tẹ́yìn wọn bá fi ọjà yín yún sílẹ̀ kẹ́ ẹ sọ pé yóò fi nǹkan kan dógò ní tó fi dógò òun náà ní nǹkan tẹ́ tà nígbà tẹ́ bá ta ẹ yọ owó yín tó bá kù ẹ sì dá yòókù padà fún ṣùgbọ́n yìí gangan fúnra yín kọ́ lẹ́ta o ẹ gbé lọ ilé ẹjọ́ wà ní tó fi dógò ẹ gbé wá ilé ẹjọ́ tà ilé ẹjọ́ mọ owó tí yín tó kù fún yín yóò sì kó chẹ́ǹjì tiẹ̀ náà fún torí ẹ̀ ká kíyèsí owó làwọn èèyàn wa kò sí tọ́ka wọn pẹ̀lú sọ bófin ṣẹ̀ríà àmukọ̀ bófin ṣẹ̀ríà àmù ṣẹ̀ríà àbáwò kí làwọn fẹ́ fi ṣe so ìwà mùsùlùmí ni tó bá fẹ́ wá béèrè nípa nǹkan tó wọ́n mọ̀ tí ń rú ọ lójú bá wọn má ṣàlàyé rẹ̀ láàbọ̀ àbọ̀ ṣàlàyé gbogbo nǹkan tó wà ń bẹ̀ kọ́ má bàa jẹ́ pé ọ sọ pé ẹnu àwọn olùmọ̀kò báwo ni ò ṣe kó ẹnu tí wọ́n kó ẹnu àwọn olùbéèrè ni ò kó nítorí pé ẹni tí ń béèrè àbọ̀ ni ó wì tó bá tún débò mi yóò wí àbọ̀ mi so ní tí kálukú bá sì gbọ́ ni ó fi dájọ́ tó bá ṣàlàyé rẹ̀ yéké láti bẹ̀rẹ̀ dópin bó ti ṣe rí ó rí pé ẹnu àwọn olùmọ̀kò wọ́n sọ fún ọ pé pẹ̀lú nǹkan báyìí tó lọ́wọ́ à ń bẹ kò lè tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò sí tó kọ̀ọ̀kan dákọ̀ rẹ̀ fún wa kó sọ pé easy buy kí ni jẹ́ easy buy wọn náà lọ ṣàlàyé easy buy rẹ̀ torí pé dé òyìnbó easy buy wọ́n lè lò fún tó wí wọ́n sì tún lè lò fún kàmí kọ́mpìnì kan lè máa lo tiẹ̀ bẹ́ẹ̀ ṣe wí bí kọ́mpìnì mi máa lo tiẹ̀ lọ́nà mi ẹ̀ wá ní kí ni túmọ̀ orúkọ armiya yìí ṣèdè lárúbáwá torí de lẹ́yìn báyìí wọ́n bẹ́ẹ̀ ní àwọn ibùrù wọ́n jẹ́ bó ti ṣe jẹ́. ẹni tó béèrè lọ́tọ̀ yọ nípa owó tí wọ́n ní nílé owó tí wọ́n ní lápò àti owó tí wọ́n ní báńkì àti owó tí wọ́n fi ń ṣòwò báwo la ṣe yọ zakatu fáwọn owó yìí owó wọ̀nyí owó yín náà ni àti tó wà lápò àti tó wà nílé àti tó wà ní báńkì àti tó wà fi ń ṣòwò gbogbo ẹ̀ náà lẹ́sìn papọ̀ lásìkò àti yọ zaka yín bá tó ẹ wá yọ ìdá kan nínú ogójì rẹ̀ nítorí pé tó wà ní báńkì tó bá lè fẹ́ gbowó yín kò sẹ́ni tí ó dì yín lọ́nà láti gba nǹkan yín bẹ́ẹ̀ náà lè tẹ́ nílé ètò nílápò ètò fi ń ṣòwò ó wà ní kápá yín kódà owó tí wọ́n jẹ yín tó ṣe pé ni tó jẹ yín tẹ́ bá béèrè pé kó sanwó yín yọ san lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tún ṣírò rẹ̀ mọ́wó tẹ́ni eléyìí tẹ́ yọ zakatu rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó bá béèrè láti ṣùgbọ́n wọn ní táwọn bá jẹyàn lówó àwọn mọ̀ pé àwọn jẹ lówó ẹni táwọn jẹ lówó náà mọ̀ pé àwọn jẹun lówó ṣùgbọ́n kìíní kejì àwọn ọmọ èlò pàtó ni làwọn jẹ ẹ sanwó kan fún èyí tó ṣe pé yóò mú kọ́kàn yàn balẹ̀ ipò ẹ ti san iyekíye tẹ́ lè jẹ láyé lópin ìgbà tó wọn bá ti lè pe bùbú iye tó jẹ tẹ́yìn ò lè pe bùbú rẹ̀ ẹ san kankan fún tọ́kàn yàn fi balẹ̀ ẹ wà ní láníyàn pé tó bá lé sí nǹkan tẹ́ jẹ ẹ yáfì rẹ̀ fún òun náà ní láníyàn pé tó bá kéré sí ti ẹ jẹun òun náà yáfì yòókù fún yín so eléyìí iná lẹ́ fi bọ́ mbẹ́
ṣùgbọ́n ẹ kàn ní pé bùbù rẹ̀ lásán láti jọ́ tẹ́ ti wà láyé tẹ̀ ń ti yáwó lọ́dọ̀ rẹ̀ ṣe yáwó kọ́lé lọ́dọ̀ rẹ̀ rí ni àbẹ̀ yáwó ra mọ́tò ẹ kúkú yáwó láti jẹ́ pé bóyá ẹ tún fi rán ọmọ lọ léèwé bóyá àwọn owó tásẹ́rẹ́ pé bóyá mo fẹ́ ra búrẹ́dì owó òsìlákùn mi ẹ̀dàkùn yá mi yé báyìí bóyá ẹnìkan sọ̀kalẹ̀ ní orí sọ̀kalẹ̀ nu mọ́tò ẹ̀rọ fún ọlọ́kọ̀ ẹ bá ní ẹ̀dàkùn ṣé mo rí iye báyìí lọ́dọ̀ yín tó bóyá àwọn owó kéékèèké náà lẹ̀ ń yá lọ́dọ̀ rẹ̀ tí ẹ wàá mọ iye tó jẹ́ pàtó tó abẹ́ owó kéékèèké náà lẹ́tì pé gbogbo iye kan tẹ́ san fún tẹ́ máa wò pé gbogbo iye kíye tó bá jẹ́ ẹ ti san fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹni tó bá gbé mọ́ṣáláṣí tẹ̀ wà àwọn ẹni tó ní ìpèníjà ìríran wọ́n bá pọ̀ nbẹ̀ bóyá àwọn jàmáà obìnrin tẹ́jọ wà lójú kan náà bóyá ìpèníjà ojú wà fún wọn tẹ́lẹ̀ taka tẹ́ fi ṣàpèjúwe fún wọn kó rí sọ láti lẹ̀ wà lápèjúwe tẹ́yìn bá ń ṣe náfìlà lọ tẹ́nìkan kó kọyìn ní taka rárá ní Ànábì sallallahu alaihi wasallam sọ òun náà nígbà yẹn obìnrin tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí yín lórí sọ̀lá tẹ́fẹ́ wá pàkíyèsí àwọn èèyàn láti mọ̀ pé ń ṣe sọ̀lá ti lọ́wọ́ ẹ̀yin ò fi inú àtẹ́lẹwọ́ yín ọ̀tún ẹ fi lu òdì ọwọ́ yín òsì so tẹ́ bá ti fi lura wọn báwọn ilé fi ṣe àpèjúwe kí ẹni tí ó mọ̀ ó lè bá a mọ̀ pé ń ṣe sọ̀lá inú àtẹ́lẹwọ́ ọ̀tún ẹ fi gbá òdì ọwọ́ òsì tẹ́ bá ti fi gbá òtítọ́ èsì báwọn mọ̀mọ́ màmá ti ṣe máa ń ṣe tí wọ́n sì ra wọn lábàrá ń tan rárá àbí kẹ́ máa wá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ sọ kankan ọkùnrin yóò ṣe subhanallah ṣùgbọ́n ẹ̀yin obìnrin inú àtẹ́lẹwọ́ ọ̀tún ẹ fi gbá òdì ọwọ́ òsì tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti pàkíyèsí. bàbá wa màmá wa àwọn níta bí wa tààrà àwọn lolo ẹlẹ́dàá wa ṣe lófin nínú sunnah nabi sallallahu alaihi wasallam pé ká ṣe dáadáa sí ìyá wa ká tún ṣe dáadáa sí ìyá wa ká tún ṣe dáadáa sí ìyá wa ká wá ṣe dáadáa sí bàbá wa. a rí i pé ṣe dáadáa sí ìyá rẹ̀ ń pé mẹ́ta ṣe dáadáa sí bàbá rẹ̀ ó jẹ́ ẹyọ̀kan eléyìí iná ni òfin ṣẹ̀ríà tọ́ka sí pé bàbá wa tó bí wa tààrà ìyá wa tó bí wa tààrà àwọn eléyìí bá ti ṣe máa ṣe sí wọn. àmẹ́kèsì o ṣe dáadáa sí ìyá rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ kò túmọ̀ sí pé Ànábì ń ka iye tó fún ìyá rẹ̀ sí iye tó fún bàbá rẹ̀ o àmọ́ iye òǹkà àgbà tó ṣe dáadáa sí ìyá rẹ̀ òun jẹ́ mẹ́ta kí ti bàbá rẹ̀ tó jẹ́ ẹyọ̀kan ètò túmọ̀ sí pé ó ṣeé ṣe lórí ẹ̀mẹ́ta tó ti síwájú ṣe dáadáa sí ìyá rẹ̀ kí òǹkà ní tó fi ṣe dáadáa sí kó jẹ́ pé ìlọ́po mẹ́ta ní tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ ní púpọ̀ ó sì ṣeé ṣe kó má tó ní tó fi ṣe dáadáa sí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan ní púpọ̀ nítorí wípé bí bùkátà kálukú ti ṣe máa iná ló ń ṣe dáadáa sí èsì kọ́ nǹkan kó nǹkan dálẹ̀ lọ́nà títí màmá rẹ̀ ó fi pọ̀jù ti bàbá rẹ̀ lọ lẹ́ẹ̀mẹ́ta àdìfẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀yin wá ń béèrè pé bí tẹ́ ti fẹ́ yàwó bàbá àti ìyàwó yín ẹ̀yin fẹ́ máa ṣe dáadáa sí wọn abẹ́ Allah kó san yín lẹ́san rí nínú àwọn àwárí tó yẹ ká ká máwọn èèyàn lọ́wọ́ nù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìwà ẹ̀mí àìmoore ó wà fún wa ó fẹ́ ọmọ àwọn èèyàn kan ìwà ti gbọ́ ọmọ yìí lọ ọ̀n gbádùn rẹ̀ ẹ̀dìjọ́ ń gbé ó wà máa sẹ́ǹsì ẹni tí ò ní bàbá ìṣe ẹni tí ò tara àyà kan jáde ó tiẹ̀ ní fẹ́ kó tiẹ̀ ní àjọṣepọ̀ kan pẹ̀lú àwọn òbí tiẹ̀ má bó bá sọ̀rọ̀ bàbá rẹ̀ báyìí ó gbé lẹ́nu sọ̀nì bó bá sọ̀rọ̀ pé ìyá òun tiẹ̀ rí nǹkan ṣe fún wa ó gbé lẹ́nu sọ̀nì irú wà burúkú dáradára Islam kò fi kọ́ wa ẹni tó bá fẹ́ yàwó nbì kan ó ń bẹ nínú dáadáa wípé kó máa rántí bàbá ìyàwó ẹ̀ ìyá ìyàwó rẹ̀ pẹ̀lú dáadáa báwọn ọba kúkú bí kò ní jẹ́ lẹ́yìn ló kúkú fẹ́ wọ́n ti bí ni wọ́n fi láǹfààní àti fẹ́ tó bá rọ̀ ọ́ lọ́rùn máa ṣe dáadáa sí wọn nítorí pé o lè máa ṣe dáadáa sí bàbá àti ìyá ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ kó fẹ́ fìgbà kan jẹ́ ẹni tó ṣe wípé kò fẹ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n má sì ń pọ̀ ẹni tí ọ̀bọ̀ bá wí bá sọ̀rọ̀ tọrọ yóò tún fi padà dá padà so eléyìí tó bá fẹ́ ṣe dáadáa sí bàbá àti ìyá ìyàwó rẹ̀ kìí sọ̀nà Ànábì sọ pé ṣe dáadáa sí ìyá ìyàwó lẹ́ẹ̀mẹ́ta kó tó ṣe dáadáa sí bàbá ìyàwó lẹ́ẹ̀kan o kìí ṣe bàbá tiẹ̀ wọ́n sì ṣe ìyá tiẹ̀ bàbá ìyàwó rẹ̀ ni àti ìyá ìyàwó rẹ̀ bàbá ṣe dáadáa sí wọn ní òǹkà kan náà tí bàbá bá sì pọ̀jù tìyá lọ eléyìí iye òǹkà àgbà tó ṣe dáadáa sí bàbá ìyàwó ọba àpọ̀jù iye òǹkà tó ṣe dáadáa sí ìyá ìyàwó lọ kò sẹ́ni tí ó mọ̀ fẹ́ lẹ́yìn wọ́n yìí ṣe bàbá rẹ̀ wọ́n yìí sì ṣe ìyá rẹ̀ àwọn ìbàjẹ́ bàbá àti ìyá rẹ̀ ọ wá fẹ́ ọmọ wọn wọ́n àti ìsìnkú ọ̀gbádùn so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àwọn ọmọ wọn ní tó wù àwọn ni kí wọ́n máa ṣe dáadáa sí ìyá tàwọn yàtọ̀ sí bàbá wọn torí bàbá wọn yẹn kò ṣe nǹkan kan lórí àwọn ó ṣe mẹ́wàá lórí yín nítorí pé àtọ̀ rẹ̀ lọ́dẹ̀ yín ẹgbẹ́nusàn àtọ̀ bàbá yín lọ́dẹ̀ yín ẹ má wulẹ̀ sọ̀rọ̀ bàbá yín láìda tòkè á sọ pé ẹni tó jẹ́ àná yín kó fi bàbá yín lẹ̀ kó máa ṣe dáadáa sí ẹ̀ ń ta lé yín lọ́pọ̀ nù tẹ́bá sì ti ta lọ́pọ̀ ẹ̀ lè ríra lọ́wọ́n má torí ẹ̀yin náà fúnra ara yín lẹ́tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ́jẹ́ kí ọkọ àbúrò yín ọkọ ẹ̀gbọ́n yín kó máa sí rí yín níjọ́ tí bá fi ń bu yín àfi kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ ọkùnrin ọmọ dirí gbogbo orí rẹ̀ kalẹ̀ kó wọn bá di sùkú pàdé àdúrà pàpọ̀ ẹlẹ́dẹ̀ gbogbo eléyìí ò sínú nǹkan tí Islam faramọ́ torí pé gbogbo tó bá jẹ́ nǹkan ọ̀ṣọ́ obìnrin ìgbàláyè ò sí fọkùnrin láti lò Ànábì sallallahu alaihi wasallam ló láàánú àwọn ọkùnrin tí máa ń ṣe bí obìnrin àtàwọn obìnrin tí máa ń ṣe bí ọkùnrin a máa fi etí wòrowòro sẹ́sẹ̀ ìwọ ọkùnrin kí lọ wá débẹ̀ kí lọ bá débẹ̀ gbogbo eléyìí ò sínú nǹkan tọ́tọ́ wọ́n ní tí a bá fẹ́ sí account àbí bíi sẹ́tàn ti ń ṣiṣẹ́ àbí bíi tá a ti láǹfààní àti gbẹ̀tọ́ kan wọ́n ní ká kọ orúkọ ẹni tó lẹ́tọ̀ọ́ sẹ́tàn àìbáàmà ẹ̀mí ìbá bọ́ wọ́n pè ní next of kin kí ni Islam rí sí kò sí nǹkan tó burú mbẹ àmọ́ tó bá ṣe é ṣe kẹ́ kó kọ gbogbo ẹni tó jogun yín nígbà tẹ́ bá kú orúkọ gbogbo wọn lẹ́kọ̀ọ́ wọ́n á sọ pé orúkọ èèyàn kan ni
ẹ̀yin wàá sọ síbẹ̀ pé yóò já sojú fáwọn yòókù nítorí kọ́ mọ́ bá dìgbà tẹ́ bá kú tán kọ́ tapá kaka kọ́ fẹ́ jẹ gbogbo dúkìá yín kọ́ jàǹbá àwọn yòókù tí wọ́n bá láwọn ò sì fi kọ́lọ́mù sílẹ̀ tẹ́ tún fi lè kọ́ bẹ́ẹ̀ tẹ́ bá ti kọ orúkọ ẹnìkan nínú àwọn ọmọ yín ní next of kin tẹ́ bá délé ẹ pè pàdé family ẹ sì fi yé wọn pé bó ṣe jẹ́ ni o so ìwọ aṣojú lọ jẹ́ tó bá ti gba ìtọ́ mi bẹ́ẹ̀ wá kó wa wọ́n bá yín pín nípìn tí ṣẹlẹ̀ aṣọ pípọn.